pẹpẹ mọ níwọ̀n ìwọ nìkan kọ́ bẹ̀ ìwọ nìkan kọ́kùnrin jogun ó sinmi ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ kan yìí ṣe lérí alábàáhùn. ó pa létí. mo lọ Skoda. pọ́tébù bàdó gbẹ́mí tábàyè. bàdó snake. ọmọ tí mò ń sọ lẹ́ẹ̀kan ni rẹ́kọ̀dù ẹyọ kan ló ṣe lòkìkí dé bọ́bá jẹ́ àjò àjò ó jẹ́ fún un bọ́bá jẹ́ àdúà àdúà jẹ́ fún un zazu. ọlọ́kadà for that matter ọ̀kadà ní máa gùn. tẹ̀sọ́jọ́ bíi tálákà. wọ́n fojú ọlá ìgbolẹ̀ débi pé wọ́n já òhò rí. rúnjú pa. kíní yìí bá yí padà bìrì. ọwọ́ adolókìkí ìwọ tó kàwé tó ṣe nǹkan kan ọwọ́ adẹni tí wọ́n ń fowó ńláńlá sí endorsement lọ́dọ̀ rẹ̀ 5 million 10 million 20 million èyí tó gbà láàsì 50 million ni. òun ṣe gbogbo ẹ̀ ó ṣe sàrà jẹ́jẹ́ lọ́lọ́pàá máa dúró ẹnìkan á competition lọ pé Portable lòun ọ̀pá òun o ọ̀nà òun ti da gbogbo studio òun rú o làwọn ọlọ́pàá sì invite ẹ̀ ẹ̀yin olólùfẹ́ rẹ̀ náà ẹ má wòran o torí wípé ọsàn tó bá lè so lórí tọ́pọ́n tí wọ́n sì ti mú wò tó dùn láyé máa lẹ pọ́npọ́ mọ́ o wọ́n fẹ́ kó pọ́npọ́ bòónù ẹ tètè fara mọ́rọ̀ rẹ̀ ẹ tètè dìde sí i gbogbo nǹkan kọ́ ni èèyàn máa pò ń fẹ́ go viral lé lórí o àwọn fẹ́ láti hàn ṣe lánàá dà àwọn tó tiẹ̀ jẹ́ pé ajàfẹ́tọ̀ọ́ èèyàn àwọn tí wọ́n bá jọba jà mọ̀ràn tí ń gba Gani Fáwẹ́mí tí ń bájọba fà níjọ́ kan wọ́n mú lọ gbà ẹ̀wọ̀n àwọn èèyàn dìde sọ̀rọ̀ rẹ̀ wọ́n bá bẹ̀bẹ̀ ìjọba Babangida bá mú Gani Fáwẹ́mí wọ́n lọ fà á lé Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́ ọmọ yín ni ẹ bá sòdodo ọ̀rọ̀ o kọ́mọ́ bá jọba já o àwọ̀ ọ̀bá já o kábíyèsí Olódùmarè àjẹ́ tí ọ̀panijẹ́ nìkan ìrẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ dídé ló dé ni ọ̀gbádùn mọ́ eré ni àwàdà ni wọ́n ní kìnìkan wọ́n rí inú ẹ̀jẹ̀ rẹ̀ ó di kánsà láti bẹ̀ lọ. ó kú ọ lọ sọ́run àsàǹtè bí wọ́n fà nǹkan lẹ̀ fún lọ́gbà ẹ̀wọ̀n tó lọ ni bí wọ́n fi nǹkan sínú bí wọ́n fi sí ta lọ́mọ̀ ọlọ́run ọba ń kó yọ nínú ẹ̀ ń tọ́wọ́ bá ti ń di pé wọ́n ń gbé lọ kóòtù wọ́n fi Black Maria gbé wọ́n ń já sí ọgbà ẹ̀wọ̀n. gbogbo nǹkan kọ́ lèèyàn fi máa wọ fáírà o bọ́ bá jáde tán èyí tẹ́ ẹ bá súnmọ́ Portable ẹ bá sòdodo ọ̀rọ̀.